Thank you so much. Isha surprise and event. I want you one on the show. I want to package yẹn jáde. Opo, file. Celebrate ni se. Adunni Imole o ṣe gan. Ọdún yóò ní jáṣe mọ́. Ṣé dọ́ kí ló ṣẹlẹ̀? Lafari kí ló dé? Kí ló dé? That is why we need education. Kí lẹ fẹ́ náà? No time to check time. Ẹ jẹ́ kó yá. Ọlọ́run ló ní ká lọ léèwé. Báwo la bá ṣiṣẹ́ lẹ́yìn? Ọlọ́run ò ṣe o. Ọmọ olóòtú, God bless you my brother. Kò ní bàjẹ́ láíláí. Who when your girl God bless you all. We appreciate everyone. Thanks for coming. Dada báyìí ló ń jẹ́ ká máa bára wa ṣe o. Kí ló ṣẹlẹ̀ náà? Owó lágbédé yìí Ọlọ́run. Isha surprise and event ló mọ̀ package yìí. Kí ló dé náà? Ọlọ́run ló ní ká má lò ta. Let's go there. Many happy returns Adunni Imole. Ìgbà ọdún kan ni kọ́lọ́njẹ́ jẹ́ fún ẹ. This will not be your last on this art surface. Bijay Sayyid al-Wujud. DJ, thank you so much. Kí ló kọ DJ wa? DJ double. Ẹ ṣé gan. Alhaja Adunni Imole wọ́n ti ṣàwó yẹn síbẹ̀. Thank you so much, man. God bless you. So ti pé ẹ jẹ́ jókòó lẹ̀. Thank you so much. Ẹ ṣé ẹ̀yin bá mi àtẹ̀yin máa mi. And if you Sawati, we appreciate you so much. Thank you so much. Ọlọ́jọ́ ìbí sọ pé wow. Lẹ́yìn wow kí ló kàn? How. Lẹ́yìn how Lamaliv. Ó kan Hamzat. Hey, Isha Zizu money. Pàdé mi olówó. Surprise band àwọn lọ́ba wọn lè gbé gẹ̀ẹ́sì Isha níṣẹ́. God bless you, my sister. Èèyàn tọ̀gá ńlá ni èèyàn tàdúní náà ni. Tó bá ti délé mi, ó tún máa fẹ́ wá bí nísìn. Isha ti máa ń náwó ju wetin happen. Uye. Happy return. Kí ni ìgbà ti dí celebrate lójú? Ẹni tó ń gà díbalẹ̀ kan ni. Kí ni yẹn? Isha kò ní bàjẹ́. Ó dín ní kó wá kò ní dín níná. Thank you so much. God bless you. Ẹ jẹ́ bá wa yẹ̀ wọ́n sì bẹ́ẹ̀ náwó fún celebrate ẹ jọ̀ọ́. Please. Ó ṣe bàbá mi. Wọ́n fẹ́ náwó fún celebrate. Táwa ti kó omi eléyìí ká máa lo our programs tó kàn. We have no time to waste, please. Time wa ti wà ní 12 o'clock. Ago China ni mo tó débí lẹ́yìn. Ó ti pẹ́ gan, let's go there. Ẹ jọ̀ọ́ kù 30 seconds níbẹ̀ kẹ́ bí bọ́lẹ̀. Thank you so much, ẹ jọ̀ọ́.